èmi ọmọ Ìgbòho Sunday mi lójú ti yóò ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní símọ́ yẹ ojú ní kábòjì òrùn bọ̀ bẹ́ẹ̀ òrùn bọ̀ abẹ́ bàbá ọ̀fọlọ́bùra bàbá mi ní ìtura mú. èmi ọmọ Ìgbòho Sunday mi lójú ti yóò ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní símọ́ yẹ ojú ní kábòjì òrùn bọ̀ bẹ́ẹ̀ òrùn bọ̀ abẹ́ bàbá ọ̀fọlọ́bùra bàbá mi ní ìtura mú níjà ẹ̀kọ́ gbogbo olùtẹ̀ dàpọ̀ ní Kwara yẹn la máa sùn bẹ̀ ní táyà bá fara mọ́ o táyà aráàlú bá fara mọ́ o èmi máa wá lídìí yín wọnú ìlú yẹn padà sílé ńsì à ń dàbà Kwara à ń dàbà Kogi tí mo bá wà ń Kútọ́nù mi lè dábàá ẹ̀ àwọn tí wọ́n dẹ̀ ń fẹ́ kí n mọ̀ wálé yìí àwọn ò fẹ́ kí n wá Kwara kí n wá Kogi kí ráǹkì wọn bá àmọ́ jà tí wọ́n mọ̀ pé tí n bá wá Kwara ráǹkì àwọn jà yóò sì já eléyìí ti já báyìí tí n bá jókòó sí Kogi wọn fẹ́ jókòó gẹ̀ ṣùgbọ́n Kogi ti dúró kò sí nǹkan tó lè ṣe sí yẹn mọ́ ó ti dúró Kogi ti tọ́ ó ti confirm á lọ jókòó síbẹ̀ tá a ṣiṣẹ́ ń bẹ̀ dáadáa ẹni tí ọmọ rẹ ọmọ Kwara náà dẹ̀ rí bẹ́ẹ̀ bá ti yẹ mọ́ bọ̀ ń bọ̀ ń bẹ̀ èmi ò ní sọ nǹkan kí n mọ̀ ṣe é ẹnu nílò àfẹnujáwáyà ẹni tó bá ní òun náà lẹ́nu tóun náà strong pé ẹnu tòun ò kú gate kó pàdé wa ń Kwara kájọ wọnú bóyẹ ká gbé wọn wọn náà gbàgbọ́ ìṣòlódò Fúlàní ajínigbé ìtẹ́ ti kọ́ wa ìtẹ́ tó dẹ̀ kọ́ wa ìlú parẹ́ ẹnu kẹ sọ dáadáa bákan méjìlá yìí gbogbo ìwòlè fẹ́ràn wa àwọn kan mọ̀ bu wa òun sì mọ̀ ṣépè àbí àwọn kan sì mọ̀ ṣàdúrà ṣùgbọ́n àmọ̀ sí ohun tó jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ ṣàdúrà fún yọ kọjá àwọn tí ń ṣépè lọ ọba tó ní wa tó ṣẹ̀dá wa sáyé ibà àwọn kan ṣépè fún àwọn kan ṣépè fọlọ́run ó ti tó lò báwọn. Jésù olùgbàlà àwọn kan fi ṣe ẹ̀yẹ ẹnìkan pé Jésù ló lè kọ̀tán àwọn àkàn sọ pé Jésù lè Olúwa àti olùgbàlà wa gẹ́gẹ́ bí Kristẹ àwọn kan sì ló lè kò lè bínú kò sì bínú kò ní bàbá dáríjì wọn torí kan ọmọ tó ń ṣe ẹni tó Jésù ni pé ẹni tó súnmọ́ Jésù báyìí egun ha Jésù ló fi Jésù hàn Jésù dẹ̀ tún sọ fún pé lọ́ọ́ fi mí hàn ó yìí tún ṣàdúrà fún ohun tó bá fẹ́ ṣe kankan onítètè ṣe é o ti ń pẹ́ jù lọ rí wọn. má mi ṣáàṣì ẹ o tètè ọ̀dàlẹ̀ ó sì tún ṣàdúrà fún ó ní bàbá mi ó bá mi dáríjì ẹ̀ torí pé ọmọ tó ń ṣe torí kò mọ ohun tí ń ṣe kò nítumọ̀ àwọn sọ pé ẹnìkan ṣẹ̀wá àní dáríjì kí ló dé àìsàn ọlọ́wọ́ ọba tó ní wá gẹ́ ń dáríjì àwọn yẹn ó ní tá a bá fẹ́ gbàdúrà ó ní ká sọ pé bàbá ti ń bẹ lé ọ̀run kábọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ní kí a ṣe láyé tí wọ́n ti ṣe ní ọ̀run fún wa lóúnjẹ òòjọ́ wa lé ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá báwa náà ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá wọ́n fà á sínú ìdánwò ṣùgbọ́n bá a lọ bìlísì torí ìjọba ń tiẹ̀ agbára ń tiẹ̀ ògo ń tiẹ̀ láéláé àmín ó ní torí pé tá a bá ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá Ọlọ́run náà mọ̀ dárí jì wá ó ní tá a bá dẹ̀ fẹ́ gbàdúrà yẹn ó ní ká wà níbi tó sáyẹ́lẹ̀ tí ò sẹ́ni kankan ń bẹ̀ ó ní bàbá àtọmọ tí à ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní ó ṣe fún ọ̀gbìn gbangba ó ní ká mọ̀ ṣe bí àwọn àgàbàǹgebè nìyẹn torí wọ́n rò pa torí àtúnwí gbọ́ tiwọn bó ṣe sọ nìyẹn. ṣé nípa Adébóyè kò mọ Bíbélì tó. torí pé Jésù olùgbàlà kò lọ church Jésù ò ní church kò dẹ̀ lẹ́sìn kankan Jésù kankan ò lọ church kò lẹ́sìn ẹ̀tọ́ bá dẹ̀ sọ fún mi pé ẹ̀sìn tí Jésù ń sìn rè kó sọ fún mi nínú Báíbù ṣọ́ọ̀ṣì tí Jésù bá lọ kó sọ nínú Báíbù Jésù kúkú lọ church kò sì lẹ́sìn kankan nígbà tí àwọn àwọn agbowóde lọ bá àbí àwọn kílókè lọ bá àwọn Farisí ó ní Olúwa àwọn ọmọdé tó ń gbowó tó ní ká mọ sẹ táàsì tó ń gbowó ní ẹ̀mí. mi ní òde ní disappoint ọlọ́mọ promise mi ní disappoint yẹn o ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ẹ ká ṣe máa ṣe lọ olórí kan ní bá bá ṣe gbà láti máa ṣe jọ a máa débi tá à ń lọ ẹnìkan ní ká má sọ̀rọ̀ Yorùbá ní sọ̀rọ̀ ó ṣe mistake ni a lè stop ẹ ìjọba Yorùbá ní sẹ́nẹ̀ la wà ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ wọ́n máa gbẹ̀ Yorùbá ní sẹ́nẹ̀ la a lè stop. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Ìgbòho ṣá iṣẹ́ ẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.